àmọ́ síwájú màá tún fẹ́ dárúkọ bí ọkùnrin mélòó kan tó yẹ pé látara ìgbìyànjú àwọn stars wa lójú ọ̀nà Sunnah lọ́lọ́run bá fi tọ̀mọ́lẹ̀ Islam sí wọn. Àwọn mìíràn tó yẹ pé mùsùlùmí náà ni wọ́n àmọ́ wọ́n ń ṣe practicing Muslim. Nínú wọn ni Abdulganiu àmọ́ Gani ẹlẹ́ran òun náà ni popular name ẹ̀ tó yẹ pé nínú àwọn ọmọ ọ̀tá tó jẹ́ pé kódà tí àwọn eégún kan wà tó máa ń jáde lágbègbè báyìí wọ́n máa ní kò gbọdọ̀ dọ́fìn. Òun wà náà tó máa ní eégún yìí máa dọ́fìn tó pé àwọn ọmọ òfin náà máa ti dúró pé àwọn máa dá wàhálà lẹ̀ ó náà máa wà báyìí táwọn máa mú eégún yẹn dọ́fìn gbogbo àwọn tó sóògùn mọ́ra máa sá lọ àwọn táwọn ò sóògùn làwọn máa ń dúró. Bàbá Ọlọ́run bá ní kí Sunnah dé tó darapọ̀ dọ̀sán díẹ̀ pé wọ́n ṣe ẹ̀yọ̀ ní Island ìyàwó lọ lo mọ́láṣí kan níbi Obe Street. Táìmù ìgbẹ́ ẹ̀yọ̀ yẹn dẹ̀ ní kò ń sí movement because àwọn máa nàyàn bí mọ́lá bí ẹrú ni. Àwa fẹ́ lọ pọn mi kò sómi ní mọ́láṣí yẹn kò síná ó wá ní káwọn bíi 5 tẹ̀lé òun. Àwa lọ street kẹta ń bí arọ lọ́yà. Àwọn ẹ̀yọ̀ tó ń bọ̀ ìpè Gani ẹlẹ́ran ló lead wọn wọ́n dẹ̀ ń sá padà. Ìpè Gani ẹlẹ́ran ni o Gani ẹlẹ́ran ni o tó gbọ́mọ̀ pé òun náà kò ń bí ń mọ̀rù ni. So tó yẹ pé òun náà nípa ní àhẹ́n bẹ́ẹ̀ náà ni a lọ ṣe lecture kan ní side surambe yẹn tí yẹ pé ìgbà tí lecture lé tàbí ń sọ nípa àkídà nípa tawhid ibi tá ti lọ múná ènìyàn dẹ̀ lọ jáná Gani ẹlẹ́ran dẹ̀ ìdíbò yà sọ náà yẹn padà àmì mọ̀ pé yìí ni ẹjọ́ mi mọ̀ pé tẹ̀lé wọn wà ó dẹ̀ lọ fa rẹ̀ táìtì náà yẹn padà torí pé wọ́n mọ̀ pé akin èèyàn ni bẹ́ẹ̀ náà ni wọ́n pe ọkùnrin kan náà ni ọmọ rájí nínú àwọn ìkànnú àwọn ọmọọta ní Island yìí ni àmọ́ látara dáwà àwọn stars wa Ọlọ́run bá rọ̀ wọ́n fẹ́ sìn táwọn náà sí ní asáré tó dáa ní Island yìí.